Hi everyone, welcome to my channel. Ṣé rí Ọlọ́run kó wà pẹ̀lú wa ni. Àwọn aláìmọ̀kan ló ń gbé ẹnu wọn nígbèkígbè. Ìjọba èṣù òun ni ìjọba Ọlọ́run, torí wípé Ifá kan ó sọ nínú odù ẹ̀, ní àárín Elédùmarè pẹ̀lú Ifá àti èṣù, táwọn èèyàn ẹlẹ́sìn kejì àbẹ́ ẹlẹ́sìn kẹta bá ń sọ wípé èṣù ṣètánì ni, àwọn gan fúnra wọn wọ́n ti criticize Ọlọ́run, wọ́n ti lòdì sí Ọlọ́run, torí pé ìwọ gangan tó ń sọ̀rọ̀ tó sọ wípé èṣù ṣètánì ni, ta ni ìwọ fúnra rẹ̀, ta ló lọ gbé èpè tó fi mọ ẹ wá? tó bá mú òdì wa ṣàwá lè máa sọ̀rọ̀. Èṣù yìí náà ni, èṣù ló lówó, èṣù ń ṣe nǹkan tí ò dáa. bí wọ́n bá ń wá owó, bó bá dọ́dọ̀ èṣù á fún ẹ. iṣẹ́ ló dàbí ẹni tó lọ ra ìbọn tí ó ra ètù sí, ṣó lè wúlò fún? àmọ́ ìwọ tó lọ ra ìbọn tó wá ra ọta tó gbé bẹ́ẹ̀tì ẹ̀ tó gbé kọ́rùn, gbógun bá dé, ṣé bó yebi tó bá dojú ìbọn kan ló máa lọ? ẹjọ́ tó bá nǹkan tó bá lọ sọ́dọ̀ èṣù lèṣù máa fún ẹ. ẹ bá wò ó, àwọn tó sọ pé èṣù kò ṣe dáadáa, èṣù làwa ń jẹ o. èṣù ni ìjọba Ọlọ́run ti tọ́ da wa alábàáláyé. àwọn tó sọ pé èṣù òun ṣọ̀nà yìí nínú rìlíjọ̀ mẹ́ta tí wọ́n pín yìí, táwa jẹ́ bàbá wọn yìí, ẹ lè rí babaláwo kó ṣẹ́kù. babaláwo máa dàgbọ́ sì máa dògbò ni. láàrin ọdún, láàrin oṣù, láàrin ọ̀sẹ̀, ẹ lọ wo àwọn àfáà tó ń kù, ẹ lọ wo onígbàgbọ́. kí ló fà á? èèwọ̀ ní nígbà tí wọ́n fi tìṣù, wọ́n fi tìṣù tọ́ṣù, wọ́n fi tọ́kàtọ́kà ẹni ṣóre rẹ̀ wàá fọyín ẹ̀dẹ̀ mọ̀ ṣe mọ́, wàá lòdì sí i. so ọ̀nà dà, ìjọba èṣù lóde ọ̀run òun rè má tò. igba rúmalẹ̀, igba ẹ̀malẹ̀, ọ̀tàlégbèje rúmalẹ̀ tó tòdó ọ̀hún wá sílé ayé. wọ́n sọ pé tèṣù ò ṣe bákan o, Ọ̀rúnmìlà fúnra rẹ̀ kò sọ pé tèṣù ò ṣe bákan, Elédùmarè ọba àgbọ̀tún ọba tẹ́lẹ́gẹ́jẹ́ kò sọ pé tèṣù kò rí bẹ́ẹ̀ o, torí pé fún kàkù lágbára wọn ni. àwọn tó wá sọ̀rọ̀ pé tèṣù bákan yìí, ṣé bọ́dẹ̀ èṣù náà ti lọ gba agbára táwọn ń lò? ǹjẹ́ àwọn sọ fún yàn? ìjọba Ọlọ́run èṣù òun ni ìjọba tí gbogbo ayé ń sìn o, àti tòkè àti tìsàlẹ̀ àtàwọn tó wà láàárín, ìjọba Ọlọ́run èṣù ni o. tí ó bá jẹ́ ìjọba Ọlọ́run èṣù, ìjà àjọ máa jà láòsì, a máa jugi fúnra wa. torí kí ni? torí òwú tá ló lówó náà. kí ló wá dé táwa sọ pé ṣé a máa wá ọmọ wọn ṣe? ìjọba Ọlọ́run èṣù òun ni ìjọba ayé tá à ń sìn o. táde máa sì ti táyé máa fi parẹ́, nǹkan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ ló máa fún ẹ o. ẹkún tó bá sun débẹ̀ ló máa bẹ ẹnu mi jí ẹ. bó ń wọ ọmọ bó dọ́dọ̀ èṣù àfún ẹ, bó ń wọ owó àfún ẹ, bó fẹ́ kọ́lé bó dọ́dọ̀ ẹ, nǹkan tó bá ti ní kó fún tó bá ti fún. àárẹ̀ ọ̀tọ̀ mú sí àárẹ̀ àbí sátìmọ́lé pàpà àbí sí nǹkan ẹ̀mí tó máa ń sáré lọ bá gbépo tó ti ń jà ládùúgbò ẹ bá lọ gbépo ẹ lọ bá fún èṣù. káàdà wá ní pé gbogbo nǹkan yẹn ó lọlẹ̀, kí ló wá dé? olùlàjà wọn yẹn tó dẹ́ pé ẹni tó là wá níjà tó bá wa pẹ̀tù sí nǹkan yẹn òun la máa sọ pé kán lù pa. wọ́n mọ̀ ọ́n sọ ni o, ọba mọ̀ ọ́n sọ, ṣùgbọ́n èdè bẹ̀bẹ̀ ló ń bọ̀, àwa náà má padà wá sẹ́nẹ̀ rè. torí ìbúrí babaláwo láyéwé
kó burí babaláwo rè gbọ́fá kó kú òlé rẹ̀ kó fọ́ ká àfàwọn àgbà òun àbí kó lọ ọ̀dọ̀ wòlíì kó fọ́ wòlíì ìwọ ẹ̀dẹ́ máa bọ́ òun ṣe tara òun àbí kó wáyé òun lókan ẹ̀bọ̀ yẹ̀wò ṣe o àwọn ẹ̀ máa fẹsẹ̀ gùn kan bá ti bó ṣe kan ti bàjẹ́ babaláwo bó ṣe ń bàjẹ́ o torí ṣáàjọ ṣiṣẹ́ together ẹni oṣó bá ń ṣe kájẹ̀ ń bọ́jà ṣífà máa fọkà bọ́hùn bẹ́ẹ̀ ó ṣe kó jẹ́ fọ́ ṣé bí ń pọ̀ ǹjẹ́ ilé bí ń pọ̀ káà fún oúnjẹ kó yó ṣódẹ́ lè bẹ̀ níjà èdè lè bọ̀rùn ẹni jẹ́ ṣùgbọ́n ẹ̀wọ̀n ẹ̀ máa gbòòrò ta kẹ́ máa bòṣù kẹ́ máa bàjẹ́ kí dédé nu ẹ máa padà bá dàrú kẹ́ bá nẹ́ṣòro ọ̀dọ̀ ara ń bọ̀ ẹ máa padà wá babaláwo náà ta o káyọ̀ ní fún èṣù ọ̀tá òun ibà tèmi ni o iye tèmi ni o aya mi ni ọmọ mi ni o torí òun mú mi jẹ òun rè sọmdónìyàn dèdè rún mu ná nkí ẹ lédùmarè àti èṣù àti fani o